ó ní bí ọdún mo dé ajá ní Majesty ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú mi bó dúró rọrùn kò bẹ̀rẹ̀ orógo odò láyé Majesty ẹni káyé já kó wá sọ ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú mi ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú ni bó dúró rọrùn kò bẹ̀rẹ̀ orógo odò láyé Majesty ẹni káyé já kó wá sọ. Nígbà yẹn mo ní accident pẹ̀lú àwọn boys mi gbogbo wọn bọ̀ lọ kó instrument àwọn boys mi l'accident yẹn instrument yẹn right off ni nípa yẹn right off ni guys mi wọ́n rò ó di pé mi ò lè jáde síta gbangba instrument mo fi ní issue mi ò lè lọ àwọn onírinṣẹ́ ti sọ́mọ̀ mi sọ́mọ̀ lẹ́tà sọ́mọ̀ fún Majesty irinṣẹ́ mo ti fẹ́ lọ sí stage mi rí aṣọ tí mo wáyàn sílẹ̀ tí mo ti fẹ́ wọ̀ báyìí bóyá èèyàn ni bóyá nǹkan kan nígbà tó ó dẹ̀ lọ sọ sínú hall ìgbà. ẹ tún kábọ̀ sí orí ètò yìí lónìí ọ̀kan pàtàkì lára àwọn olórin fújì ta nílẹ̀ Nàìjíríà ṣùgbọ́n tán fi Ìlaró ṣebùgbé ní àlejò tá a tún rí ẹ jẹ́ kán fún wa lóhùn orin náà kó tó di pọ́n dárúkọ wọn rárá ẹ fún wa lórin. ẹ̀yin olólùfẹ́ mi ẹ kú ọjọ́ mẹ́ta ilé ńkọ́ aya ńkọ́ ọmọ ńkọ́ iṣẹ́ ńkọ́ ṣe lálàáfíà ni bọ́dẹ̀dẹ̀ ọdún bí ìgbẹ́ni ìgboro orí o ilé ńkọ́ iṣẹ́ ńkọ́ ọmọ ńkọ́ ṣe lálàáfíà ni. orúkọ mi ni Abíọ́dún Majesty Sàlàkọ́ tí gbogbo yín ti mọ̀ tipẹ́tipẹ́ AK Ìmọ́lẹ̀ Yewa. Òrònà kò mí aṣọ wa lọ Odùduwà kò ní gẹ́ ara ṣe ti ìgbàlá etí jà o Yewa ìgbàlá etí ọjà abáwa dọmọ sí. kí là ń pè lórin gangan. orin jẹ́ nǹkan tó jẹ́ pé kò ṣeé mà ní tí bá sùn lójú àlá ń gbà míì orin gbà míì á ṣe ìtumọ̀ mo ṣe fẹ́ rìnrìn àjò ẹ lọ́jọ́ kejì. ṣé fẹ̀yìn. bẹ́ẹ̀ ni á wá jẹ́ kí n mọ̀ pé ókè kí ló tún kàn tí wọ́n máa ṣe lọ́la. ojú oorun. bẹ́ẹ̀ ni òun ló fi jẹ́ pé nígbà míì gbígbé ńgbà míì ojú oorun ló máa ti gbé orin yẹn wá. tá a bá wá wí síta àwọn èèyàn wá wò pé kí tún ni Bíọ́dún tún gbé dé mi ò ní báwọn dá ṣàkóso orin rárá orin ń bẹ àní bó ṣe lọ́sàn-án bó ṣe lóru ni ara ni màmá dá orin ń bẹ ara ni màá dá mi ò ní báwọn dá ṣàkóso orin mọ́ mi ò ní báwọn dá ṣàkóso orin mọ́ torí orin ń bẹ ara ni màmá dá orin ń bẹ. báwo lẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin gangan. iṣẹ́ orin orí ló gbé mi débẹ̀ torí pé nígbà tá a kéré ó wà níbi mi ò ju bí 16 years lọ mo ní ẹ̀gbọ́n mi kan ìyẹn ló ń lùlù òun máa ń lùlù ó máa ń kọrin òun nìkan náà ló máa kọrin òun náà ló máa lù èmi máa wá ń lu omele lẹ́yìn ẹ̀ ọjọ́ kan àwa wò pé a fẹ́ ṣe eré ọdún pé ṣe mọ̀ ọlọ́dún ọmọ máa kóra wọn jọ pé ẹ jẹ́ ká jáde ká lọ ṣeré àwa wò pé ẹ̀gbọ́n yìí náà ló fẹ́ lùlù òun náà ló fẹ́ kọrin báwo la ṣe fẹ́ ṣe lọ́ bá ní kí àbúrò wa kan bọ́ síbẹ̀ ó kọrin yẹn wọ́n ní aláì èmi ò tiẹ̀ ní tẹ̀tọ́ ní mo ti mọ̀ pé olómele lèmi mo ti mọ̀ pé midfield mi ní ẹ̀ lè yọ mí sẹ́tì lọ́ bá lẹ́gbọ́n mi yẹn bá ní Bíọ́dún wọ́n try pé ká tiẹ̀ mo bá dẹ̀ bọ́ sí ta mo bá dẹ̀ kọrin náà ọjọ́ náà lọ́hùn bọ́dá mi ní ẹ̀dùn náà Bíọ́dún lè jẹ́ ká lọ sóde orí bàbá lọ lọ́jọ́ yẹn lọ́hùn kó tí ó kọ́kọ́ dùn mọ́ mi ní pé ní yí ẹ̀yẹn lọ́hùn around 93 ní post office ni àti lọ ṣeré ọdún yẹn wọ́n máa tó ṣíà síta post office Ìlaró. bẹ́ẹ̀ni wọn àwa kọrin yẹn náà ní òun kò sí michael a máa kọrin wọn. ní ọdún wo lẹ pé. 1993. Ìlaró yìí náà. bẹ́ẹ̀ni ó náwó fún wa
inú wọn dùn orin yẹn ṣe mọ̀ bá ṣe lè kó ṣùgbọ́n orí mi láti jọ yẹn bàtà délé wọn bá ní bí ọdún ìwọ máa léèdè wa ẹ̀gbọ́n mi yẹn wá ń lùlù bá a ṣe bẹ̀rẹ̀ nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ gbà á lọ́kọ̀ọ̀kan ìjèjì wọn wà kò pẹ́ ẹ̀gbọ́n mi kan kàn bímọ àfọ Ibrahim náà ó ti di baálẹ̀ wa kò fẹ́ ṣe kò mọ́ ló bá ní bí ọdún wọn ló fẹ́ kọrin fún mi àgbà instrument ó jẹ́ first time ìwọ kan go stage. ìgbà tẹ́ ẹ̀ sọ yẹn àwọn olórin wo ló wà nílàró gbà yẹn tó ń kọrin. mo ní àwọn ọ̀gá tó pọ̀ ara wọn ní Alhaji Jabbar ọ̀gá mi Lọfà Med Àyìndé Mòyótò àwọn ọ̀gá wa nìyẹn. Alhaji Adiwa Azeez ọ̀gá mi Àtàndá Gafar kọ́lọ́mbà mi fọ̀run kẹ́ wọn Adáramájà wọ́n mi fẹ́ mi. nílàró yìí náà onífújì làwọn náà. wọ́n mi Kàmọ́rù Ìṣekele ọpọlọ bẹ́ẹ̀ ńgbà yẹn. nígbà yẹn tí mo máa ń wò wọ́n pé as a mentor pé nígbà yẹn ní Ẹ̀gbá à ń rí Alhaji Sefiu l'Abẹ́òkúta wọ́n rọ̀ ọ̀rẹ́ mi Kamon nígbà yẹn àwọn àgbà táwa náà ti bẹ̀rẹ̀ sí ní stage àwọn náà jẹ́ bí ọ̀rẹ́ wọ́n ń ga yìí Moruf ṣébi Moruf ebi Tọ́lá níyọ̀síyọ̀ bẹ́ẹ̀ ni lẹ́gbàágbà yẹn láwọn tá à ń rí. Musiliu Àdìsá ń kọ́ bẹ́ẹ̀ ni Tùsà ń bọ́ àwọn gbogbo àwọn yẹn ń gbà yẹn à ń gbọ́ àwọn yẹn jẹ́ Ẹ̀gbá. táyì táwa bẹ̀rẹ̀ yẹn àwọn Ezika Baka àti Salasila àwọn bàbá bàrẹ ṣẹmọ àwọn yẹn ti wà lórí. alongoso Alhaji Paso ṣẹmọ Obesere wọlé gbogbo àwọn yẹn náà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ Ashanti Ṣọlẹ gbogbo àwọn yẹn ń gbà yẹn. àwọn ìrírí pọ̀ lóríṣiríṣi ìkan tí mo kọ́kọ́ rí nínú ìrírí mi ni pé torí mo jẹ́ ọmọ kékeré tí mo dìde láàrin tá a bá fẹ́ wò nínú ọmọ kékeré nínú ìlú yìí àwọn àgbàlagbà ló wà wá jù mí. nílàró yìí. bẹ́ẹ̀ ni èyí ni mo lè kọ́kọ́ sọ pé bóyá ọmọdé tí mo tẹ̀lé wọn ní time yẹn lot of challenges la face nínú challenges mi yẹn ló gbé mi dé ló lead mi débi tí mo ti kọ́kọ́ rí oore mi lákọ̀ọ́kọ́ torí gbà yẹn mo ní accident pẹ̀lú àwọn boys mi gbogbo wọ́n bọ̀ lọ kó instrument àwọn boys mi l'accident yẹn instrument yẹn write off ni nípa yẹn write off ni guys mi wọ́n wound ó di pé mi ò lè jáde síta gbangba instrument mo fi ní issue mi ò lè lọ àwọn onírinṣẹ́ ti sánmọ̀ lẹ́tà ọmọ fún majesty irinṣẹ́. ẹ̀bọ̀ ṣé fọ́ọ̀tì yín ni. ṣeré tó bá ti fẹ́ ga òun la ṣe máa ń rí àwọn kankan torí ẹ̀ la ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ní bàbá. ìdojúkọ yẹn ló jẹ́ kí n mọ promoter mi lákòókò nígbà tí problem yẹn wá ara ẹ̀ tó lé gan eléyìí wọ́n á wọ ìfọ̀ first ewé tí mo kọ́ ní wọ́n ní afternoon and night wọ́n á lọ book instrument yẹn wọ́n ti sánmọ̀ lẹ́tà pé wọ́n gbọ́dọ̀ fún mi nínú iṣẹ́ lẹ́tà ti lọ láti bí ó ti wá. wọ́n jù Jibril Fáyẹmí aka Jugan orí gbé mi pàdé Jugan ọdún ńlá wọn ti ń gbọ́ mi tọ́wọ́n àwọn ló máa ń set fọ́gà mi Alhaji Gafar Àtàndá wọn bí ọdún ó kéré ní lọ́bọ̀ yìí Jugan ló wá fún mi nínú iṣẹ́ ayọ̀ fún mi wọ́n ti fún mi ní tó jẹ́ pé wọ́n fún mi láàtúnú mi ò lè lọ direct because wọ́n ní fẹ́ fún mi ọmọ mo kéré wọ́n jẹ́ ọmọ kékeré tí mo dẹ̀ tún ní issue tó jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́jọ́ yẹn Jugan dúró tì mí ó ní ó kéré which one dey she bright ó lè stand by me alihamdulilayi today tó yẹ pé látara ẹ̀ mo wá wà ní company Jugan náà feed mi iṣẹ́ máa lọ sí. ìgbàlẹ̀ aláǹfààní àti ṣe record. mo láǹfààní àti ṣe first record ní foundation ní 2001-2002. kí lẹ kọ́ nu foundation yẹn. mo ní foundation fuji ní
foundation fújì ni bọ́mọdé gbọ́ wọn á tẹ́wọ́ gbàjọ bàlágbà gbọ́ wọn á sọ di òkè àti pé area commander ni. ẹ̀yin alátìlẹ́yìn tó ń bẹ lókè o ẹ má ṣe yìn wá nù o torí sí bọ́dì lọ́mọ aráyé jọ tán bá ládégún ẹ bá wọn gbà bẹ́ẹ̀ tán bá ní kò gún mọ́ ẹ gbà wọn gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n Bíọ́dún má máa kànà òun tó lé wọn wá ṣóun ló máa lé wọn lọ. ó lọ bẹ́ẹ̀ 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 bẹ́ẹ̀. yẹn nu foundation kí ni ẹ ń fi foundation yẹn sọ yàtọ̀ sí orin tẹ́ nǹkan bẹ́ẹ̀. nínú foundation yẹn orin kan wá bẹ́ẹ̀ ó dàbí orin àwa nínú yaza producer mi yẹn kọ́lọ́n bá mi fọ̀rọ̀ tẹ́wọ̀n bàbá Àlàní Aláṣọ a ṣe riaza lọ lọ́ba ní bí ó dún àti serious pẹ̀lú ohun tá à ń kọ àti ń kọ̀rọ̀ Nàìjíríà àti ń kọ gbogbo ẹ̀ jẹ́ ká ṣe nǹkan kan táwọn èèyàn kan máa wò lọ́ba ní bàbá yìí lọ́jọ́ yẹn lọ́ba ní ọmọ dàgbà bàbá wọn yàrá ìyàwó mi dẹ̀ wà lórí oyún ẹlẹ́ẹ̀kejì gbé oyún yẹn ti jáde bàbá ní wọ́n wá rí ìyàwó mi kọjá níbi ìyàwó mi ẹ sọ̀rọ̀ sókè. Abíọ́dún ti dé Abíọ́dún ti dé àjọ ń gbádùn ara wa ni kẹ́nìkan kó má ṣe mẹ́sì sẹ́nìkan àjọ ń gbádùn ara wa ni àjọ ń gbádùn ara wa ni. mo tẹ́ ní mo tẹ́ tọkọmọ mo tẹ́ ní mo tẹ́ tọkọmọ kọ̀kọ̀ dákun má ṣe jà mọ́ mo tẹ́ ní mo tẹ́ tọkọmọ ó wá ní ọmọ ń dàgbà bàbá wọ̀ yàrá o à ń dúpẹ́ bọ̀ o. ọmọ dàgbà bàbá wọ̀ yàrá o à ń dúpẹ́. so ìyẹn ni first record àbí now lẹ́yìn first record yẹn kọ́. mo tún láǹfààní láti ṣe New Era yẹn 2012. ok New Era ẹ máa ní nǹkan kan tẹ́ fi yẹn náà mú jáde o. New Era yẹn nígbà tí àtúnṣe mọ ọ̀tá ò bá rẹni bálà ọlà òkì tètè yá àwọn tèmi à ń lọ ságbo pé báwo la yìí tún fẹ́ ṣe àtúgbọ́dọ̀ kúrò àtúnjáde nínú táwọn promota ìbú owó ó tún ṣe New Era fún wa. nínú New Era yẹn ni mo ti kọ́ bójú bá ń pọ̀ ní nǹkan rọ́jú ìṣẹ̀ǹṣẹ̀ ní nǹkan rọ́jú bójú ń pọ̀ ní nǹkan rọ́jú ìṣẹ̀ǹṣẹ̀ ní nǹkan rọ́jú olúwa tó ṣèdí òun ọba aṣọ dọ́là kò dá ẹni gbàgbé àwa ẹrù ẹ̀ ìṣẹ̀ǹṣẹ̀ ní nǹkan rọ́jú. mo ní Bíọ́dún ọlọ́run ẹ̀dẹ́ Àjàní ọlọ́run ẹ̀dẹ́ Bíọ́dún ọlọ́run ẹ̀dẹ́ ooo Àjàní ọlọ́run ẹ̀dẹ́ torí kékeré mo ti ń ṣiṣẹ́ mi ò sì ọ̀lẹ lágbàlagbà torí kékeré mo ti ń ṣiṣẹ́ o mi ò sì ọ̀lẹ lágbàlagbà ṣùgbọ́n àìrẹ́ni bálà mi ò jẹ́ kọ́là ó lè yá kó bá wa fún iṣẹ́ yìí àìrẹ́ni bálà o mi ò jẹ́ kọ́là ó lè yá kó bá wa fi iṣẹ́ yìí. Ìbàdàn ká ní sùúrù gan-an Bíọ́dún Káláforí ti sí Ìbàdàn ká ní sùúrù gan-an Bíọ́dún Káláforí ti sí àǹkùrì mọ́gánì dúníyàn onísùúrù ní ojókòó àgbé àǹkùrì mọ́gánì dúníyàn onísùúrù lójókòó àgbé. orin tún tẹ̀síwájú ó ní Bíọ́dún mo dé Àjàní Majesty ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú mi bó dúró rọ̀rùn kò bẹ̀rẹ̀ orógo odò láyé Majesty ẹni káyé já kó wá sọ ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú mi ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú ni bó dúró rọ̀rùn kò bẹ̀rẹ̀ orógo odò láyé Majesty ẹni káyé já kó wá sọ ọ̀rọ̀ máráyé àfi ká ní sùúrù mo lọ́rọ̀ máráyé àfi ká ní sùúrù àwọn ló máa ládégún wọ́n lè tún ní kò gún mọ́ wọ́n bá lódò Ifá wọn ló tún kún ara mi òmùwẹ̀ kan ò sí tó dẹ̀ léwẹ́ ogun já àfi ká ní sùúrù ká má tara yín ṣẹ̀ lọ́hùn ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú mi ọ̀rọ̀ ilé ayé mo ló tójú sú mi mo dúró ọ̀rọ̀ mo bẹ̀rẹ̀ orógo
láyé màjẹ́sì yẹn ní káyéjà kó wá sọ. Láyé Olúwa jọ̀wọ́ yé bàbá lókè dákun jọ̀wọ́ o. Láyé Olúwa jọ̀wọ́ yé bàbá lókè dákun jọ̀wọ́ o. má ṣe jẹ́ má ṣe jẹ́ má ṣe jẹ́ kábàámọ̀ ìyá wa. mo ní má ṣe jẹ́ o kábàámọ̀ pé ó wá. má ṣe jẹ́ kábàámọ̀ pé mo wá. má ṣe jẹ́ kábàámọ̀ ìyá wa sáyé o. má ṣe jẹ́ má ṣe jẹ́ má ṣe jẹ́ kábàámọ̀ ìyá wa sáyé. ìyẹn ni ẹ pé táìtùlù ẹ̀ ní New Era. lẹ́yìn New Era ńkọ́. tá a tún pò pọ̀ tí a ń fojú sí ọ̀nà. ká ṣáà máa fojú sọ́nà. Aula Bitter Tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èyí ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula Bitter Tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula Bitter Tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. ìrírí pọ̀ lóríṣiríṣi ibi tí oníkálùkù bá wọn tiẹ̀ ló ti máa wò pé èyí tó kàn mí yìí báwo ni ọ̀nà àbáyọ. oríṣiríṣi ọjọ́ kan a lọ sí stage a lọ play nílùú kan nígbà tá a dé lu yẹn èmi àtàwọn guys mi mẹ́kọ́ I remember bóyá 1996 mo lọ play ní mẹ́kọ́. ọjọ́ tí mo ń sọ yìí ọjọ́ yẹn mo wọ́n wò pé ṣé mo lè ṣe fújì mọ́ báyìí torí pé time yẹn irinṣẹ́ tí wọ́n fún mi nígbà yẹn with condition ni damages mi ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ sí irinṣẹ́ yẹn. nígbà tí mo dé party yẹn lọ́jọ́ tí mo sọ yìí party tí mo sọ yìí àwọn judge lawyer àwọn important personnel ló wà ń bẹ̀ ọba ìlú wọn wà ń bẹ̀. wọ́n kàn fún mi láǹfààní mo ṣe ànáwà wọ́n ṣe mú gbogbo ẹ̀ tán dàrú wọn ò dẹ̀ gbọ́dọ̀ bà irinṣẹ́ jẹ́. bẹ́ẹ̀ ọjọ́ tí mo sọ yìí wọ́n treat mi fẹ́ pé àtọ̀gá àtọmọṣẹ́ ìdọ̀bálẹ̀ báyìí láwà wọ́n máa ta rọ́bà báyìí wọ́n máa rí bí rọ́bà ṣe ba spíkà yín wọn ò dẹ̀ gbọ́dọ̀ bà irinṣẹ́ jẹ́ torí pé condition náà fi fún mi ní irinṣẹ́ yẹn wá. ọjọ́ yẹn mo ń gbọ́ pé kí ni ní back out nínú iṣẹ́ yìí. wọ́n ta rọ́bà. bẹ́ẹ̀ ni ẹ máa gbúrò bí rọ́bà ṣe ń ba spíkà báyìí wọn ò dẹ̀ gbọ́dọ̀ bá jẹ́ àwòdẹ̀ lè sá lọ. ṣẹ̀ṣẹ̀ wọn ni. torí ẹni tí ò fẹ́ tẹ́ni ẹ má ṣe ṣàlọ fún torí àlọ́rán kódà tẹ́ bá tún lọ ń dọ̀bálẹ̀ tẹ́ fẹ́ máa bẹ̀bẹ̀ kan mo mọ̀ pé ẹ̀bẹ̀ rán. kí lẹ ṣe fún wọn mẹ́kọ̀ọ́. ṣùgbọ́n ṣá mo mọ bá tẹ́mi ń sìn tí ó gbọ́ fi gbá kan bọ̀ kan ọ̀rọ̀ ìwé mímọ́ bí ọdún mo ń tẹ̀lé torí mo ń bọ̀ kankan pẹ̀lú èrè mi lọ́wọ́ láti san fún kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. a ò lè ṣèkan gbà yín torí pé mo kéré. sáṣọ mi ń sìn pé ọba sọ fún pé bí ọdún làrò àwọn èèyàn kan máa ń rò ẹ̀yin kan lè wọlé ni pé àìfẹnikẹ́ni lọ wò wọ́n sọ pé àgbà ẹ wò pé àbúyé èèyàn Ọlọ́run ṣe fi start. bí ọdún làrò. bẹ́ẹ̀ ni tẹ́ bá sọ pé bí ọdún làrò. ọjọ́ yẹn wá sun yín pé. mo rò pé ṣé àmì ní backup nínú iṣẹ́ ìgbà bọ́ọ̀ àwọn fans mi àwọn bàbá mi àwọn producer mi ni bẹ̀rẹ̀ wọ́n máa kó tó wá tí wọ́n encourage yẹn ni pé wọ́n máa sọ fún mi kó ti ṣẹlẹ̀ sí Bàrírí o kó ti ṣẹlẹ̀ sí Sànnírí o bàbá mi kan dé wà yẹn ni wọ́n ti late bàbá àlá ní aláṣọ wọn ni àti tí n bá dé tí n bá wò báyìí wọ́n ní wọ́n á lọ wá nǹkan kan wọ́n á kó story kan pé inú ẹ̀ á tú. ara ẹ̀ á tún balẹ̀. wọ́n á tún balẹ̀. pé ọjọ́ iwájú yẹn máa dá sẹ́ẹ̀. pé ọjọ́ iwájú yẹn ó máa dá pé má ṣe tẹ́ra mọ́ lọ́tọ̀ ló fi wá jẹ́ pé tí mi bá ti ṣẹlẹ̀ sí mi wọ́n máa sọ fún mi pé
tí mo rántí ọ̀rọ̀ táwọn sọ fún mi. Hmm, hmm. Mo ti fẹ́ lọ sí stage mi rí, aṣọ tí mo wáyàn sílẹ̀ tí mo ti fẹ́ wọ̀ báyìí bóyá èèyàn ni bóyá nǹkan kan ni nígbà tí ó dẹ̀ lọ sọ sínú hall ìgbà àwọn boys mi ti wá stage. Aṣọ tẹ fẹ́ wọ̀. Bẹ́ẹ̀ ni mo travel wọ́n á dé pé àwọn guys mi wọ́n ti ń pè mí wọ́n ti wá stage wọ́n ti ń ṣe wọ́n mi wọ́n ti ń pè fóun dẹ̀ wọlé tí wọ́n ṣọ àti bàbá ó di wẹ́lu tí mi ò prepare fashion mi. wọ́n nà bàbá kan MC ti ń pè mí emergency surround ní wọ́n ti ń pè gbogbo ẹ̀ mo dẹ̀ sì wálé mi ò tí ì mọ aṣọ tí mo fẹ́ wọ̀. Bàbá yẹn ló wá kàn wọ pé ó kàn wọnú yàrá mi ó kàn máa ṣọ wọn pé ó kàn aṣọ yẹn wọ́n gbẹ̀yìn ó gbé lọ sílé bàbá alágbàfọ̀ bàbá yẹn tí ń lọ bá mi lọ ìyàwó mi ti sá jáde lé pé ilé ṣé kò sáṣọ míì ni. mo láṣọ míì sẹ́bọ̀ aṣọ tí mo wò pé eléyìí ló bá mi áyàn mo fẹ́ wọ̀ jáde láàárọ̀ ọ̀la táwọn àmọ̀ kankan tó dédé ṣe tí mo ti mọ̀ pé bí mo ṣe ń bọ̀ yìí kí n wọ ẹ̀ kí n dẹ wọ́ṣọ́ kí n máa lọ sí stay. wọ́n bá taṣọ yín bọnú oil dúdú àbí. Àdúpẹ́ fọlọ́run pé a lọ sóde yẹn ó tún fẹ́ mú wa bákan ó tún wọ́n pé má ṣe bẹ́ẹ̀ ó ti tún ṣẹlẹ̀ sí kọ́ni wọn bàbá yẹn á tún wá wọn náà. wọ́n á ṣàwá nǹkan kan dè yín mọ́ bí wọ́n mú tán jàpá àti yan níbo wa. wọ́n sà mú òun ló ń gbà yẹn láwọn mọ̀ pé wọn ò ní pẹ́. ọjọ́ tí mo tún rí tó tún dùn mí tó tún bà mí nínú jẹ́ mo tún rí díẹ̀ ọjọ́ yẹn ló ti ẹ̀ jẹ́ pé mi ò lè gbàgbé mo fẹ́ lọ sí stage àjọ yax ní Tuesday wọ́n wá sí riaza wọ́n wá láwọn fẹ́ travel Wednesday wọ́n máa padà dé láti wọ́n ti sick wọ́n kàn pè mí ní Thursday pé àwọn wà ní orí àwọn àdẹ̀mí out in Saturday mọ́jú Saturday yẹn ni wọ́n kú. Background mi tí n bá ń play producer mi ni tí n bá ń play tí bá ti wẹ̀yìn báyìí tí bá ti rí wọn ọkàn mi wọ́n gbà mi ò ní ronú kí n tó mú orin wá wàhálà torí pé tí bá ti rí wọn tó yẹ dúró yẹn báyìí nǹkan tí mo máa ṣe torí wọ́n ti encourage mi débi pé mi ò kí ń fi èèyàn pé bóyá. bọ́n yìí wá lọ yẹn. ọjọ́ Saturday tí mo fẹ́ lọ show yẹn lọ. mo dẹ̀ bóyá ọjọ́ yẹn jẹ́ ọjọ́ tó. bànújẹ́ ni ọdún wo nìyẹn. 2005. 19 years ago. Yes. Ọlọ́run kó bá dẹlẹ̀ fún wọn. àwọn olórin ńlá láwọn lẹ ti láǹfààní àti bá pàdé rí. mo láǹfààní láti súnmọ́ Alhaji Sheffield tún Fuma súnmọ́ láwọn bẹ́ẹ̀ lọ la súnmọ́ àwọn tó wà lókè àwọn míì bóyá wọ́n á fún wa l'opportunity báwọn díẹ̀ ní stage àwọn míì wọ́n á kó lè jẹ́ pé kán tó play aláǹfààní láti go stage wọn. tẹ bá táyé wá ṣẹlẹ̀ yàdí fújì. mi ò níṣẹ́ méjì tí máa tún ṣe fújì ò lè fi fújì lẹ̀ because mo ti wà nínú agbami Ọlọ́run ni mò ń jẹ́. ẹ̀dẹ̀ máa wọ̀ ẹ̀jẹ̀ alágbára Ọlọ́run. mo ti wà ń bẹ̀. ẹ̀yin tẹ̀ ń pò káàkiri àgbáyé ọ̀kan pàtàkì lára àwọn olórin fújì ta ní nílùú Ìláró ní àlejò tá à ń gbà Abíọ́dún Fuji Majesty Bíọ́dún Ìláró ló máa ń pè wọ́n. ẹ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín fáwọn olólùfẹ́ yín àti bọ́n ṣe lè rí yín lórí ẹ̀rọ ayélujára. WhatsApp number mi ni 07058735156. ní àkótán ẹ jẹ́ kí n fínlẹ̀ láàrin ìṣẹ́jú méjì ẹ ta sí á fún wa. àwọn tèmi wọ́n gbórí wọlé alálùbárì ìkà ni wọ́n Bíọ́dún láyọ̀ láyọ̀ làwọn máa ríra wa Àjàní láyọ̀ láyọ̀ làwọn máa ríra wa tóra wa ò ní báwọn dáṣà kò sówó gbogbo ọmọ àrùn ní tí ilé tòkó tó ń bẹ lókè òkun àwọn kórè ìbọ̀ wá sílé àní láyọ̀ láyọ̀ làwọn máa ríra wa àmì láyọ̀ láyọ̀ làwọn máa ríra wa tóra wa ò ní báwọn dáṣà kò sówó àwọn ní báwọn dáṣà kò sọlá àwọn ní báwọn dáṣà àìríṣe rárá àní láyọ̀ láyọ̀ làwọn máa ríra wa Bíọ́dún láyọ̀ láyọ̀ làwọn máa ríra wa. ẹ̀yin tèmi ní tí ilé toko
gbogbo bí iṣẹ́ gbé wá ayọ̀ ni gbogbo ọ̀nà táwọn àbàtọ̀ yóò máa já sọpẹ́ yá sí já sáyọ̀ ìdùnnú pẹ̀lú ayọ̀ làwa máa sì ń lò gbà wá. torí paramọ́lẹ̀ ti dé tí mo fẹ́ kọ̀wọ́ sí fáwọn olóyin oko. paramọ́lẹ̀ ti dé òde paramọ́lẹ̀ ti dé tí mo fẹ́ kọ̀wọ́ sí fáwọn olóyin oko. ọmọ kéwú ẹ mú wàhálà bọ̀ ìgbàgbọ́ ẹ mú bí ìbéèlì wá gbogbo àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ kéékèèké kẹ́ mọ́ wórin kòrin kì mọ́ yín lè ga wọ́n wá ní mọ́dí àti tẹ́ mọ́dí àti tẹ́ àdélébọ̀ kí ẹ gbọ́ tọkọ mọ́dí àti tẹ́ àdélébọ̀ kí ẹ gbọ́ tọkọ Saidi ṣóńgbọ́ mọ́dí àti tẹ́ àdélébọ̀ kí ẹ gbọ́ tọkọ. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.